tó sọ wa di àsìkò yìí, ọba tó ní wá tó ní ogun tá ni. A jọ pẹ̀lú ìránṣẹ́ náà like Prophet Michael Ọlọ́runbẹ ti ìjọ God Life Ministry tó wà ní ìpínlẹ̀ Èkó ń bí. Bàbá gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ bá ṣàdúrà fún gbogbo àwọn ojú tó ń wò wá. Bàbá lọ́wọ́ rẹ ló wà o, ẹ̀mí mímọ́ lọ́wọ́ rẹ ló wà o. Gbogbo agbára o, Jésù lọ́wọ́ rẹ ló wà o. Kò sí lọ́wọ́ ọkùnrin kan, kò sí lọ́wọ́ obìnrin kan rárá. Gbogbo agbára Jésù, gbogbo agbára o, Jésù lọ́wọ́ rẹ ló wà o. Kò sí lọ́wọ́ wòlíì kan, kò sí lọ́wọ́ àfà kan rárá. Gbogbo agbára Jésù, gbogbo agbára o, Jésù lọ́wọ́ rẹ ló wà o. Kò sí lọ́wọ́ oṣó, kò sí lọ́wọ́ àwọn àjẹ́. Gbogbo agbára Jésù, gbogbo agbára o, Jésù lọ́wọ́ rẹ ló wà o. Bẹ́ẹ̀ náà ṣe mọ̀, kò sí agbára lọ́wọ́ ènìyàn àfi lọ́wọ́ Olúwa Ọlọ́run alààyè. Tó bá rí bẹ́ẹ̀, ọmọ Ọlọ́run alààyè lèmi ń ṣe. Ọ̀rọ̀ ti jáde, àṣẹ́dẹ̀ tẹ̀lé. Gbogbo ibikíbi tẹ́ tí ń wò mí ní àgbáyé tí afẹ́fẹ́ fẹ́ dé, ṣàmì sí àdúrà tó fẹ́ jáde. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà láti òní lọ nínú ìrà tí ọ̀tá rí ẹ̀ mọ́. Ìyẹn kì í wà nínú ìrà kò sáré, èèyàn kì í wà nínú ìrà kò rìn. Ìrà ayé wà, kòtò ayé wà, ibi ìpamọ́ ayé wà, ẹ̀wọ̀n ayé wà, ibikíbi tí wọ́n fi ẹ́ pamọ́ sí, tí wọ́n rọ̀gbà yẹ ká, tí wọ́n jẹ́ kí aláàánú àti olóore kó rí ẹ, má bọkàn jẹ́. Tí ọ̀rọ̀ yìí bá ká ẹ mọ́bi tó wà, Jeremáyà wà nínú kòtò, ọ̀rọ̀ ká mọ́ nínú ìwé Jeremáyà 30. Ọ̀rọ̀ ká mọ́ Jeremáyà mọ́ nínú kòtò 30:1. Gbọ́ ọ̀rọ̀ àṣẹ yìí ní orúkọ ti Jésù Kristi ọmọ Ọlọ́run. Níbi tí ọ̀rọ̀ yìí ká ẹ mọ́, ọ̀run fà ìjáde. Nàdólí dáadóre báyìí, gbogbo agbára tó sọ pé òun ó tilẹ̀kùn mọ́ ẹ, òun ó dojú tì ẹ láti òní lọ, ẹ máa ṣègbé dànù. Àwọn tí wọ́n wí pé ó yẹ ẹdí gàgá ẹdí gògó mọ́, ẹ má jò rónà kọjá, ẹ má jò rí ibi gbà lọ, ẹ má jẹ́ kí tiẹ̀ kó ṣeé ṣe. Ṣùgbọ́n tí omi bá ń ṣiṣẹ́ nínú ara wọn, tí ẹ̀jẹ̀ ń ṣiṣẹ́ nínú ara wọn, tí ẹ̀mí sì wà nínú ara wọn, láti òní lọ àti omi ara wọn àti ẹ̀jẹ̀ ara wọn àti ẹ̀mí inú wọn, gbogbo ẹnikẹ́ni ènìyàn kéèyàn tó sọ pé òun ó dojú tì ẹ ní orúkọ Jésù kó dìde fún wọn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà, wàá gbọ́rọ̀ àṣẹ yìí. Tó bá ti ṣe alábàápàdé ọ̀rọ̀ yìí, ọ̀run fà ẹyọ kúrò nínú ìnira lónìí. Ìjákulẹ̀ kí ìjákulẹ̀ tó bá ń kó ní, bóyá lórí iṣẹ́ ẹ, bóyá lórí márèjì ẹ, bóyá lórí ìtẹ̀síwájú láyé ẹ, bóyá ẹ̀yin tẹ́ wà lókè òkun tó ń wá ìwé ìgbélú, bóyá ẹ̀yin tó jẹ́ pé arákùnrin kan sọ̀rọ̀ fún mi, ọkàn mi dẹ̀ bàjẹ́. Kéèyàn máa pé 45 kó má níyàwó, kó dẹ̀ ti fẹ́ ìyàwó méje, kí kan má dúró sínú ilé ẹ̀. Nígbà tá a wádìí lọ, tá a wádìí bọ̀, ẹ̀mí mímọ́ tú àṣírí yẹn. Ó káwọ́ lérí lókè òkun tó wà pé wòlíì. Ó bẹ̀rẹ̀ sí láì tí ìjẹ́ pàdúrà ẹ̀ gbà, ó bìlì pàdúrà òun ti gbà. Ó pé àṣírí tiẹ̀ ti tú. Nǹkan tí àṣírí bá ti tú, ẹni tá a fẹ́ bá fẹ́ àti rí fùbàdìẹ. Tí àṣírí bá ti tú báyìí, ojú ti ti ọ̀tá. Nígbà tí ẹ̀mí Ọlọ́run fẹ́ sọ kankan, mo ní ẹ jẹ́ wọ́n fẹ́ kẹ́ ẹ ní ìyàwó ńlé. Ó ní kí lẹ wí sà? Mo ní wọn fẹ́ kẹ́ ẹ ní ìyàwó ńlé. Ogun ayé ni o. Ẹ wá gbọ́, mò ń bọ̀. A rí obìnrin kan, ó jókòó báyìí. Nígbà tó yá, ọmọ Ọlọ́run ó kàn fi iná kọ orúkọ yẹn. Mo ní ta ló ń jẹ́ báyìí? Ẹni báyìí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n òun ni. Mo ní ṣé mo mọ̀ yín rí? Aríra rí, agbọ́rọ̀ ara rí. Ó náà ti ń gbọ́ mi o, bẹ̀tẹ̀ èmi ò gbọ́ yín, mi mọ̀ yín, mi mọ̀ bẹ́ẹ̀ ṣe wà, mi rí fọ́tò yín rí. Bẹ̀tẹ̀ ẹ̀mí Ọlọ́run sọ̀rọ̀, iná dẹ̀ kọ orúkọ yẹn. Orúkọ tí iná kọ yẹn, olórí ogun ayé yín ni, ọ̀tá yín ni. Ẹ wo, òun ló wà nídìí ọ̀rọ̀ náà, kò dẹ̀ ṣe é tì ṣubú.
nítorí ẹ̀jẹ̀ ni ó kò ṣe tì ṣubú anyhow. Gbogbo àdúrà tẹ́ ń gbà kò ṣe pé Ọlọ́run ò gbọ́, ṣùgbọ́n ọ̀tá yín wà lókè ẹ̀yin wà nísàlẹ̀, báwo lẹ ṣe fẹ́ ṣe, ọ̀nà ò lè fẹ́ gbà yọ. Ẹ sọ fún mi láàrin mi àti ẹ̀yin, ẹ mọ̀ pé lucky for the winner, eré òdẹ̀ sí fẹ́ni tó bẹ̀rẹ̀, thank God ẹ̀ tí ì parí eré, òun náà ò tí ì gbafẹ́. Ọ̀tá máa ń yọ̀ lórí yàn téèyàn bá ṣe ìrẹ̀wẹ̀sì, bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ọ̀tá máa yọ̀ lórí ènìyàn, àwọn tó ń ṣe ìrẹ̀wẹ̀sì, àwọn tó ń sọ pé gbogbo ẹ̀ làláì làláì làláì, irú wọn ò ní bí lọ tí Ahmed Bọ́lá Tinubu bá ṣe làláì làláì adórí àléfà. Ẹ mọ kó tó débi tó dé yẹn, ẹ mọ kán tó pè é lálágbára, kán tó àgàgà kó tó wá jọ ọmọ ológo, kó jẹ́ni tí o fẹ́ bọ́ ẹgbẹgbẹ̀rún, ìwọ tí àwọn kan fẹ́ máa jẹ, wọ́n fẹ́ máa mú lábẹ́, ìwọ tó ń think higher. Mo fẹ́ ra mọ́tò oní 150 million, mo fẹ́ kọ́lé alárànbarà, mo fẹ́ káyè gbà mí, káwọn kan máa ṣọmọṣẹ́ ẹ̀dá ẹgbẹ́ mi, ó fi màálù ṣe, ó fi rọ́bọ̀tì ṣọmọṣẹ́, àwọn èèyàn bíi tiẹ̀ ó fẹ́ kán máa ṣe yẹ́sà. Bóyá o tiẹ̀ tí sáré fúnra rẹ rí, jẹ́ kí n já ẹ sọ̀rọ̀ yìí. Ìyá ẹ tó ń wò yẹn kò ń ṣèyàn lásán, ó ti sáré fún ẹ. Bẹ́ẹ̀ ni, ìyá ẹ tó ń wò yẹn, kí n tó wọnú ọ̀rọ̀ tí mò ń sọ yìí, jẹ́ kí n tún sáré yá bàrà. Arákùnrin kan mò ń gbàdúrà fún, gbogbo nǹkan ẹ ti dárí, gbé wa wálẹ̀. Kí ló wá dé? Kí ló ṣẹlẹ̀? Nígbà tá a máa wádìí, ta ló béèrè owó lọ́wọ́ yín tí ẹ fún, tó ní kẹ́ ẹ ṣàánú àkọ́bí òun tẹ́ ṣàánú ẹ̀? Ó ní ìyẹn máa já ntí mi nà, first born wà nìyẹn nà, last born lèmi, kí ló dé tẹ́ wàá ṣàánú ẹ̀? Ẹ̀yin mélòó ní àwa mẹ́rin, kí ló dé tẹ́ wàá ṣàánú ẹ̀? Wọ́n ní mo ti máa ṣàánú wọn, mo ṣe fáńtì lówó ṣọ́, mo ṣe fáńtì lówó gbá, mo ṣe fáńtì lówó kínní, ìyàwó mi wá sọ pé kàn tẹ̀ fún ẹ̀ sùúrù kó tẹ̀ tó bí ọdún kan sọdún méjì. Mo ní ṣé ìyàwó yín mọ̀ ń pa fámìlì yín, kí lẹ́yìn sọ̀rọ̀ ìyàwó yín fún àwọn ẹ̀gbọ́n yín fún ìyàwó yín fún. Ìyàwó yín yẹn ẹ̀yin tayọ àwọn tó kù, ìkan kú ó kẹ̀yìn mẹ́ta, ìkan ń ṣe sójà, ẹ̀yin ẹ wá ń lọ lóyìnbó, ẹ̀ ń bọ̀, ẹ̀ ń lọ lóyìnbó ń bọ̀, ẹ kàn rò pé ọ̀nà lóyìnbó kan ṣì, ẹ̀yin lè máa dúró àgbàbí. Pásítọ̀ ni, wòlíì ni, àìmọye pásítọ̀ gan tán ti sí wọlé. Ẹ jẹ́ kí n sọ fún yín, èèyàn kan wà tó ń sáré fún yín, orí ló ń gbé ọrùn. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹnìkan ló ń ṣiṣẹ́ tẹ́ fi ń líf yẹn, àǹtí yẹn ni. Bẹ́ẹ̀ ni, kíyàwó yẹn kẹ́ tó rí ìyàwó tó fáìn tó dáa, kẹ́ tó mọ̀ pé ó jẹ́ kẹ́ lọ bẹ́ẹ̀ ni tó dáa sọ̀rọ̀ tí ò ń ṣe obìnrin lásán, àǹtí yẹn ni. So tẹ́ bá ṣe ń fún tówó dẹ̀ ṣe wà lápò yín, kí ló dé tẹ́ ẹ̀ ṣe? Ká máa ẹ dìde nísìnyí, bẹ́ẹ̀ bá máa ta nǹkan ní yín, tẹ́ bá máa ẹ lọ ṣe fún àǹtí yín. Ò ń ṣe Ọlọ́run o, ṣùgbọ́n olùrànlọ́wọ́ yín ni. So ènìyàn á máa ṣorí, á dẹ̀ máa gba ẹ̀tọ́ ẹ̀. Ọlọ́run nìkan ló máa ń ṣorí lásán. Kò sẹ́ni tó wá sórí ayé yìí tí ó jẹ́ pé ó rí ojú rere Ọlọ́run, tí Ọlọ́run ò lu èèyàn kan fún. Jésù Olúwa, odidi ọmọ Ọlọ́run fúnra rẹ̀. Báyìí ni mo sọ fún yín, Jòhánù Báptísì, mo sọ fún àǹtí ẹ̀, Ọlọ́run lò fún ẹ nígbà tó mọ̀ pé níyà ni bàbá mọ́, ó wù ẹ́ pé oníwà tútù respect wọn, ó wá dìde fún ẹ. Mi mọ̀ ọ̀nà tó gbà dìde, gbogbo ọ̀nà tó bá wù kó gbà dìde. Ọlá òun ń ṣe ẹ̀sìn, ọlá wà lọ́tọ̀, wàá sáré ọlá lọ́tọ̀, wàá sìn lọ́tọ̀ ni. Bẹ́ẹ̀ ni, fún di èyí, ẹni tó dúró fún yín nìyẹn, ó yẹ ṣàánú. Bóyá ṣàánú fàǹtí ẹ̀ báyìí, ọ̀nà ẹ̀ ńlá padà, ó pick up padà. Mo ní kíyàwó yín tó tún gbé, kó náà tó dìde bí àǹtí yín, á débi tá àǹtí yín dé o. Ìyẹn ti lọ bẹ́ẹ̀. Arákùnrin yẹn sọ pé báwo ló ń ṣe fẹ́ ṣe, ìgbà t'Ọlọ́run ti táṣìírí. Mo ní àwọn ọ̀tá kan wà ó ṣe bá ṣeré, ọ̀tá kan wà ó ṣe bá sọ̀rọ̀, ẹjọ́ ẹ fi mí lẹ̀, kọ́ dẹ̀ fi ẹ lẹ̀. Ọ̀tá kan wà àdúrà ó ṣe tì wọ́n, ọ̀tá kan wà ó máa bá wọn jagun, ó gbọ́dọ̀ borí wọn kó tó dé ìpele mìíràn, nítorí àwọn ló gbọ́dọ̀ fi ṣe àtẹ̀gùn. So onídìí àti fi wọ́n ṣàtẹ̀gùn. Irú ọ̀tá bẹ́ẹ̀ o kì í sọ pé next week ni máa ṣẹ́gun ẹ̀, next month ni máa ṣẹ́gun ẹ̀, next year ni máa ṣẹ́gun ẹ̀. Wàá bẹ̀rẹ̀ ogun pẹ̀lú wọn ni. Ọlọ́run ló ní ìṣẹ́gun. Lórúkọ Jésù, Ọlọ́run á ṣẹ́gun ẹ̀. Ó gbọ́ ẹ̀yin tẹ́ wà ní ìṣòro, gbọ́ ọ̀rọ̀ yìí láti òní lọ, ẹ di aṣẹ́gun. Jésù Olúwa wa. Jésù Olúwa, Ọlọ́run á ṣẹ́gun fún gbogbo wa. Bàbá, ohun tá a fẹ́ gbé ẹ̀wò ní sáà yìí, òun náà ni ètò
ẹ bá mọ̀ pé wòlíì aláṣọ funfun ní ètò nínú ìjọ. Kí ni ìtumọ̀ ètò? Kí ni ìwúlò ètò nínú ìjọ? Ǹjẹ́ ètò dáa nínú ìjọ? Ẹ ṣé, ètò dáa. Mi ò mọ̀ díjẹ́ fi ń pè mí pé wòlíì aláṣọ funfun, ṣùgbọ́n mo fẹ́ mú nǹkan kan jáde pé kò ń ṣe wòlíì aláṣọ funfun nìkan ló ní ètò láti ṣe. Wòlíì aláṣọ funfun mi ń ṣe kérúbù, mi ń ṣe sẹ̀lẹ̀. Mo jẹ́ ẹni tí Ọlọ́run gbé kalẹ̀ ní ọ̀nà àrà lọ́tọ̀ ní mínísítírì tiẹ̀. Ó wá pàṣẹ fún mi nítorí pé funfun ni destiny mi rí. Fún di èyí mo ṣe ń wọṣọ funfun. Bí èèyàn wọṣọ kọ́lọ̀ mi màá gbàdúrà fún, bó wà nínú chọ́ọ̀chì mi màá gbàdúrà fún. So fún di ìyẹn lọ bẹ́ẹ̀. Kò wá ń ṣe wòlíì aláṣọ funfun nìkan lọ́lọ́run fún létò. Ètò dẹ̀ tún yàtọ̀ sí ètò. Ètò kan ni lọ sí ibi omi kó lọ gbàdúrà lọ sí Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Mi ò sọ pé kò dáa o, torí mi kì í ṣe Ọlọ́run. Jésù wípé lọ fọ ojú rẹ nínú odò. So odò bẹ́ẹ̀ tí àdàdé wà ń bẹ̀. So mi ò sọ pé bákan, mi ò sí náà tó máa ń sọ pé báyìí lọ́lọ́run. Jésù kì í ṣe ọmọ Ọlọ́run, ànábì ni òjíṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn tán bá ti sọ pé báyìí bẹ́ẹ̀ náà ni, mi kì í jiyàn. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún wa nípa ètò òun ni pé ayé tá wà yí ètò ni. Ẹdún náà nígbà tí kò tí tò wọ́n tò. A máa sọ pé Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday. Tó bá fúnyàn ní pàdépàdé pé máa rí ẹni jọ́ Friday, a máa ríra Saturday. Ṣé ẹ tí mọ̀ wípé ètò nìyẹn? Ètò ni. Ètò ni kí èèyàn máa dá pàdépàdé. Bẹ́ẹ̀ náà ni aṣọ yìí mo fẹ́ wọ̀ jáde. Mo fẹ́ wọṣọ aṣọ olódòdó yìí mo fẹ́ wọ̀. Aṣọ yìí bá Monday mu. Friday ni mo máa ń wọṣọ ìbílẹ̀. Ètò ni. So jẹ́ kó yẹ kó ṣí. Ìwọ tó bá fẹ́ ìlọsíwájú nínú ayé ẹ̀. Tẹ́nìkan bá ń purọ́ fún ẹ bó ṣe mọ̀ sí, bí Ọlọ́run ṣe fún lẹ́bùn sí àti bóyá ṣe yé sí. Ayé mọ́yé àwọn wòlíì yín, àwọn pásítọ̀ yín tí wọ́n ń wọ suit, tí wọn kì í wọṣọ funfun tàbí pé kán máa wọṣọ aṣọ mìíràn tó dẹ̀ jẹ́ pé wọ́n ní bàbá nígbẹ̀jọ́. Bẹ́ẹ̀ ni mo sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwa táyé pé àti ìnáwó tẹ́lòmí ó ń wá sọ́dọ̀ wa nítorí bí ó ṣe ṣe tó fi débi tó dé nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí ilé ayé yìí, ètò ni. Even gbígbàdúrà tá máa ń gbà yẹn sọ pé ẹ gbàdúrà àwẹ̀ 3. Ẹ̀dùn náà ṣé kò ń ṣe ètò ni? Ètò ni. Ẹ ka sáàmù báyìí, kẹ ka sáàmù báyìí. Ètò ni. Nǹkan tá a nídìí ni pé kọ́lọ́run kó jọ kó fún wa ní ètò tó yẹ ká máa lò tó dẹ̀ máa ṣiṣẹ́ ìyanu nínú ayé wa. Gbogbo ayé yìí ètò ni. Bẹ́ẹ̀ ni. Àwọn tó ṣe tìbílẹ̀ ètò ni. Bẹ́ẹ̀ ni. Àfà tó ń gbàdúrà ètò ni. Bẹ́ẹ̀ ni. Pásítọ̀ tó ń gbàdúrà ètò ni. Má jẹ́ kán máa scam ẹ. Torí ọ̀pọ̀lọpọ̀ yín náà ti lérò pé pásítọ̀ tó bá ń ṣètò ní scam yàn. Àwọn tó ń sọ fún ẹ pé kó má ṣètò ló náà scam yàn. Ètò gangan òun ni ayé yìí. Tí ò bá sí ètò kò ní gúnrégé. Mo máa ń sọ fún gbogbo yín nígbà míì, máa rántí Genesis 1. Ọlọ́run dá ayé wọn. Ayé sì wà ní jújú. Tó bá fẹ́ ká yé ẹ rí jújú mọ́, Ọlọ́run tó rán áńgẹ́lì pé lọ síbẹ̀ ká mọ̀ bá ṣe máa tò. Ọlọ́run ò ṣe mistake. Ó dẹ̀ lọ síbẹ̀. Òkùnkùn wà lójúbú. Ẹ̀mí Ọlọ́run rá bàbà nítorí pé kò tí ì ṣètò. Gbogbo rábàbà tó ń rábàbà yẹn kò tí ì ṣètò ni. Nígbà náà lọ́lọ́run wá pàṣẹ ìmọ́lẹ̀. Ọlọ́run rí pé ètò tó wà ń bẹ nísìnyí ni pé kí ìmọ́lẹ̀ kó wà, ìmọ́lẹ̀ sì wà. Áńgẹ́lì yẹn wá rí pé inú bú mo fẹ́ tẹ̀sẹ̀ sí. Ó gbẹ́sẹ̀ kúrò. Ètò ni o. Ètò ni o. Ẹ wá ẹ jẹ́ ká déyàn fúnra wa. Ètò ni o. Bẹ́ẹ̀ ni. Bàbá àti ìyá wọ́n súnmọ́ra wọn. Wọ́n ṣe nǹkan pọ̀. Nǹkan jáde sínú nǹkan. Nǹkan di nǹkan mú. Nǹkan gbé nǹkan sínú.
nǹkan bí nǹkan jáde, nǹkan ètò ni o. Mo ń rọbí, mo fẹ́ lọ sọ́dọ̀ dókítọ̀ kí tó mọ̀ ń pa ètò láti bímọ tí mo fi bímọ, ètò ni o. Ebi ń pa mí, mi ò ṣe abrakadá kí n yó, mo lọ jẹun níbi tó ti ń jẹun tó ń ta oúnjẹ, ètò ni o. So má jẹ́ kí ìyẹ́ kó ṣí. Àwọn èèyàn mi ṣègbè nítorí pé wọn ò ní mọ̀, ó ní sínú àwọn tó máa ṣègbè. Bẹ́ẹ̀ ni orúkọ Jésù mo fi gbà, ó ní sí nínú ẹni tó máa ṣègbè. Mo ń bá àwọn ọmọ ológo sọ̀rọ̀, mi ń bá gbogbo ayé sọ̀rọ̀. Àwọn ọmọ ológo ni mo ń bá sọ̀rọ̀, àwọn tí iye wọn ṣí, àwọn tí wọ́n wò pé bẹ́ẹ̀ ni bàbá, bẹ́ẹ̀ lórí. Jẹ́ kí n sọ fún ẹ, nígbà tẹ́lẹ̀ mi àwọn wò pé no ìlú òyìnbó lèmi wà, àwa òkè òpùrọ̀ fúnra ẹ̀. Òyìnbó gọ́gọ́ ló ń ṣètò. Marriage ring mi tó wà lọ́wọ́ òyìnbó, marriage ring mi tó wà lọ́wọ́ òyìnbó, ètò ni. Ó mọ̀ kó lọ rà á, kó kàn fi sọ́wọ́. Bó ṣe rà á tán, ó lọ ṣe tó bá gbé márùngé báyìí á sọ̀rọ̀. Kí ló ń sọ fún mi? Nǹkan tó mọ̀ làwa ń sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni à ń ṣe àdúrà sí marriage bí àdúrà tó yẹ. À ń send sí America, à ń send sí Canada, à ń send sí Europe, à ń send sí Hong Kong. Lẹ́yìn tí company ti bàjẹ́ tó ti dàrú, ring lásán ara ti àti tìyàwó ẹ̀, máa ṣe prayer tó tọ́ àti tó yẹ. Máa rẹ ring yẹn ní orúkọ Olúwa Ọlọ́run, máa send sí. Tó bá ti fi sọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ tó bàjẹ́ á padà, ọ̀nà àlà, ìlọsíwájú adé, ìgbéga dé. Á dẹ̀ máa yin Ọlọ́run, á máa lọ church ẹ̀, á máa lọ bó jẹ́ mosque ní, á máa lọ mosque ẹ̀, bó jẹ́ kankan ló ń ṣe á máa ṣe. Fún díẹ̀ yìí, ètò ní ayé yìí, Jésù Olúwa wa. Àmín. Onílẹ̀ ti gbọ́ látẹnu wòlíì Ọlọ́run alààyè Prophet Michael Ọlọ́runbẹ ti ìjọ God Life Ministry tó wà ní ìpínlẹ̀ Èkó ń bí. Wọ́n ní ètò ní ayé torí pé Ọlọ́run gan ọba ìlétò ni. Bí a wá fẹ́ bá wòlíì sọ̀rọ̀, nǹkan kan rú ẹ lójú, lálàá kò yẹ, tàbí ìgbésí ayé ẹ kò yẹ, ò ríṣẹ́, ò ń wáwé ìgbélú, ò láya, ò lọ́kọ, Ọlọ́run ò tí ì sọ mọ́. Nítorí máa ń sọ ní gbogbo pé nítorí àwọn èèyàn lọ́nà fi ṣẹ̀dá àwọn wòlíì kó lọ́ọ́ máa tú wa sílẹ̀ nínú gbogbo àwọn òkè ìṣòro wa. Nọ́mbà náà lè pe wòlíì sí. Ẹ ṣé, ẹ pè mí sórí nọ́mbà yìí. Àwọn tí iye wọn bá ṣí, àwọn tí wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, 070 360 38757. Ẹ bá pè lẹ́ẹ̀kan sí. 070 360 38757. Onílẹ̀ ti gbọ́ látẹnu wòlíì. Nọ́mbà ayọ̀ ẹ náà nìyẹn, tí ìyẹ̀rẹ́ bá sí tètè pè wọ́n kó lè bàa rí àánú gbà. Ó dàbọ̀.